Bàbẹ́là láwà ilé àgọ́dọ̀. Bàbẹ́là láwà tàti ń kéde tàti ń káṣà. Bàbẹ́là láwà tàti ń gbédè tàti ń gbàṣà. Lárugẹ bàbẹ́là láwà tàti ń kéde tàdé ń fa akọyọ. Bàbẹ́là láwà. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa kí ló ṣe yín ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ètò. Ẹ bẹ̀rẹ̀. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Maso Òyìnbó. Ní orí ètò yìí a fẹ́ rí dájú wípé a sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. Ẹ ní àyè láti dáhùn ìbéèrè 10. Tẹ́ bá dẹ̀ ti dáhùn ìbéèrè 10 yẹn ẹ máa lọlé pẹ̀lú tẹ́gbá ni o ẹ máa lọlé pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. Báyìí bẹ́ẹ̀ ṣe jókòó ìbáyìí bẹ́ẹ̀ ṣe gún dẹ́dẹ́ tẹ wà dẹ́dẹ́ ìbáyìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Ṣùgbọ́n tẹ́ bá ti fi ìlàkulà la èdè Yorùbá ni owó yín á máa lọlẹ̀. Mo lérò pé ẹ máa rówó mú lọlé lẹ́yìn ètò. Báwo ni kí ló ń ṣẹlẹ̀? Àlàáfíà ni. Olófòfó wà ń bí o ọ̀rẹ́ yín ni a rí dájú wípé a ràn yín lọ́wọ́ nígbà míì n ló dẹ̀ máa pa owó yín rẹ́ ṣùgbọ́n ọ̀rẹ́ yín ni. Kí ló ń ṣẹlẹ̀? Àlàáfíà ni. Kí lórúkọ yín? Orúkọ mi ni Omidan Ọdún Ayọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Sisi Ọdún. Sisi Ọdún. Iṣẹ́ wo lẹ ń ṣe? Káràkátà ni mo ń ṣe. Mo ní iléeṣẹ́ tí mo ti ń ta aṣọ ní tuntun àti àlòkù òyìnbó. Mo dẹ̀ tún ta àwọn ẹ̀ṣọ́ bóyá fún pàtí. Lámi yọ pàtí yẹn. Mo ń gbọ́ yín o, mo ń gbọ́ yín o. Ẹni tó bá fẹ́ ṣe ìnáwó tó bá nídìí. Lámi yọ nídìí yẹn. Ṣé màá tẹ̀ níjà tẹ́lẹ̀ ni? Tó bá nílò ohun ẹ̀ṣọ́ à ń tà. A dẹ̀ ń ta bàtà. Bàtà. Bẹ́ẹ̀ni. Mo nílò bàtà. Ṣé máa fún mi ní bàtà? Ó wà lọ́pọ̀lọpọ̀. Ṣé máa fún mi? Máa fún yín. Ẹ máa fún mi? Bẹ́ẹ̀ni. Wọ́n sọ pé máa fún mi ní bàtà ẹ lè pàtẹ́wọ́ ni. Ẹ máa fún olófòfó náà. Tó bá ṣe dáadáa. Ó dáa ẹ máa bẹ̀rẹ̀ pẹ̀lú ìbéèrè 10. Ẹ máa fún mi ní ó dáa jẹ́ ká tẹ̀síwájú náà nǹkan tí mo fẹ́ sọ yẹn mi ò fẹ́ dàbí pé mo bẹ́. Ìbéèrè kelo? Ìbéèrè kelo kí n lè wá ń bí ni. Ọgọ́fà. 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 Ṣé ọgọ́fà? Ọgọ́fà. 120 àbí? Bẹ́ẹ̀ni. Ó dáa. Ọgọ́fà 120. Kí ni debate ní Yorùbá? Ẹni sùúrù. Jẹ́ kí ní sílẹ̀. Wọ́n ní kí o gbé sílẹ̀ àwọn fẹ́ fún mi ní bàtà. Ó jẹ́ kí ènìyàn máa jọ jíròrò. Ìjíròrò. Kí ló ṣẹlẹ̀? Kéèyàn máa jọ jíròrò. Kí ni ìjíròrò? Lórí nǹkan. Ṣé à ń jí? Ìwọ mọ̀ kájọ máa. Debate ẹ mọ̀ ìtàkùrọ̀sọ. Ìtàkùrọ̀sọ. À ń ta òkú ọ̀rọ̀. Ọwọ́ ẹ̀ ti ń yájú arákùnrin ọwọ́ ẹ̀ ń yájú.
wọ́n ní ọwọ́ ẹ̀ ń yá jù kéèyàn máa ta òkú ọ̀rọ̀ sọ síra ẹ̀ ń jù sí mi pé bó ṣe yẹ kó rí lélẹ́yìí èmi náà ta padà sí yín pé bó ṣe yẹ kó rí lélẹ́yìí. ẹ ṣeun. ó dáa ìbéèrè kejì. kí ló dé tẹ̀ ń bò ṣùgbọ́n ẹ̀yìn lẹ kọ́ síbẹ̀. kẹ́ lè rí mú kọ́ má bò fún yín àbí ṣé kàn sílẹ̀ ṣé nǹkan tẹ́ fẹ́ nìyẹn ẹ sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀. ẹ má ṣe ìyọnu. ìbéèrè kelò kí n lè wá jáde. ọgọ́fà ó lé mẹ́rin. èwo ni ọgọ́fà ó lé mẹ́rin ọgọ́fà lé mẹ́rin kò sí ọgọ́fà lé mẹ́rin bí o ẹ jẹ́ kí wò ẹ jẹ́ kí wò kí ni ẹ jẹ́ kí n wò. kò ṣe ọgọ́fà. ó yá ẹ jẹ́ kí n wò 144. kò ń ṣe ọgọ́fà. ogún méje ó lé mẹ́rin. ó ní ogójì méje kí ni 120. ọgọ́fà bá mi yọ náà yẹn bá mi yọ no yẹn. ó dáa kí ni 120. ọgọ́fà kí ni 130. àádóje ogún lọ́nà méje dín mẹ́wàá àádóje that's 140 minus 10 àádóje 140 máa wá jẹ́ kí ni ogóje ó wá. bí owó mi ṣe ń lọ sísàlẹ̀ yẹn mi ò ṣe dáadáa mọ́. ṣé ẹ ṣe dáadáa. ẹni ó lọ sí òkè ó lọ sí ìsàlẹ̀. ogóje ni 140 o. ìbéèrè kẹrìnlélógóje ìkẹrìnlélógóje ni 144 mẹ́rìnlélógóje àbí ẹ̀rìnlélógóje. ó yá kí ló wà bẹ́ẹ̀. ẹ̀rìnlélógóje. ìbéèrè kẹrìnlé ìkẹrìnlélógóje. ìbéèrè kẹrìnlélógóje. ó yá gẹ́gẹ́ mi ò yọ owó yín. ẹ ṣeun. ó yá. kí n kà á. ẹ kà á. kí ni ìyàtọ̀ láàrin ìtọ̀sí àbí ìtọ̀sí àti àbí ìtọ̀. Ọlọ́run. dòdò mi. ìtòsí. kí ni ìyàtọ̀ láàrin ìtòsí àti ìjòsí ìjọ́sí domimi. kí ìyàtọ̀ láàrin ìtòsí àti ìjọ́sí. ìtòsí ni kí nǹkan ó súnmọ́ èèyàn. ìjọ́sí ni nǹkan tí ó ti ṣẹlẹ̀ láti ẹ̀yìn wá. ó ti ṣẹlẹ̀ lẹ́yìn. sẹ́yìn right ìtòsí. bẹ́ẹ̀ ni mo múra yín wá ni.
lórí èlò. Ó dà mo ìtòsí tò in the line of ìtòsí near ìjọ́sí then. Bẹ́ẹ̀ni. Ó dà mo máa fún yín ìtòsí àti ìjọ́sí. Ìtòsí near ìjọ́sí then ọjọ́ tó sí is far tó bá ní ibẹ̀ yẹn jìnnà ẹ tún lè sọ pé ó sí ibẹ̀ yẹn sí. Bẹ́ẹ̀ni. Ó dà. Ẹ ṣeun. Ẹ dóná kákọ̀ tiẹ̀ tó wo ìbéèrè àkọ́kọ́ náà ti ṣe ìtòsí ìkejì. Ó dà. Ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí ń ta aṣọ tẹ́ ń ṣe káràkátà ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀? Mo ti bẹ̀rẹ̀ láti ọdún 5 sẹ́yìn. Ìjọ́sí nìyẹn. Bẹ́ẹ̀ni. Ọdún 5 sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Ìsọ̀ mélòó lẹ ti ní báyìí? Kí ni ìsọ̀? Ìsọ̀ ni ibi tí wọ́n máa ń kó ọjà sí tí àwọn ènìyàn ti wá ń rà. Ó yá. Mo ń gbọ́. Kí ló tún gbọ́? Ibi tí wọ́n máa ń kó ọjà sí tí àwọn èèyàn ti wá ń rà bíi shop. Bẹ́ẹ̀ni. Ó dà. Ìbéèrè kelo. Ìbéèrè kelo. Ẹ ràn mí lọ́wọ́. Ó yá ẹ sọ 120 kí ni ẹ jẹ́ kí wo 138 kí ni 120? Ọgọ́fà kí ni 130? Mo máa yọ ọ nítorí mo ti sọ fún yín lẹ́ẹ̀kan. Kí ni 130? Ọgọ́fà lé àbí ẹ̀ẹ́dẹ́rìnlá. Ẹ ràn mí lọ́wọ́ lẹ́yìn eléyìí. Mo ò ní ṣì mọ́. Ẹ ní ṣì mọ́. Ó dáa mo máa ràn yín lọ́wọ́ fẹ́lẹ̀. Ó dáa. Ọgọ́fà 120 àádóje 130 ogóje 140. Ṣé rí eléyìí tí ò bá ti ní ṣe tí a bá lè pín lọ́nà ogún ẹ máa fún ní àádọ́. Eléyìí tí a bá lè pín ní ọ̀nà ogún ẹ fún ní ọgọ́. 140 máa jẹ́ àádóje. Ó dáa 130 kí ni 130 àádóje 140 ogóje ẹ wá ń wá 1 kí ni ó wà lọ́wọ́ yín 138 kí ni 138? Ogóje ó dín méjì. Ìbéèrè kejìdínlógóje. Ó dáa mo fún yín mo mọ̀ọ́mọ̀ fún yín ni. Ó yá kí ló sọ? Kí ni ìyàtọ̀ láàrin ìpààrọ̀ àti ìyípadà? Ìpààrọ̀ jẹ́ ohun tí a fi pààrọ̀. Ìpààrọ̀. Bóyá mo fún yín ní nǹkan ẹyọ kan. Ẹ wá dá padà fún mi. Àbí ẹ fi sọ̀rọ̀ nù. Ẹ fi ohun mìíràn ẹ fi dá padà fún mi. Ìpààrọ̀. Ìpààrọ̀. Kí wá ni ṣé mọ̀ pé ní òyìnbó change ni méjèèjì
kí ni ìyàtọ̀ ìpààrọ̀ àti ìyípadà kí wá ní ìyípadà. Ìyípadà ni kí a yí nǹkan padà. Mo get. Bá mi yọ gẹ́ẹ̀tì yẹn. Ó burú léèyàn. Olófòfó. Ó dáa ẹ tú sọ́nà kò yé mi dáadáa. Kí ni nǹkan tí kò yé yín níbẹ̀? Ìpààrọ̀ yẹn àti ìyípadà àbí àyípadà. Ìpààrọ̀ ni kí a fi nǹkan pààrọ̀. Bí àpẹẹrẹ. Kí n fún yín ní aago ìbánisọ̀rọ̀ mi. Kí ẹ̀yin fún mi ní. Bẹ́ẹ̀ ni a lè wò lọ́nà yẹn ṣùgbọ́n kì í ṣe nǹkan tí bí ó lè jẹ mọ́ ti ara náà. Ìpààrọ̀ ni kéèyàn kí nǹkan kúrò sí nǹkan míì. Báyìí mo fẹ́ pààrọ̀ aṣọ mi. Mo pààrọ̀ aṣọ mi. Ìyẹn ni wípé mo wọ aṣọ mi àbí mo pààrọ̀ fìlà mi àbí mo fẹ́ pààrọ̀ iṣẹ́. Tí n bá pààrọ̀ iṣẹ́ ìyẹn ni wípé tó bá dọ̀la mi ò ní lọ síbi iṣẹ́ àná mọ́. Bẹ́ẹ̀ni. Ìyẹn ni pààrọ̀ change. Ṣùgbọ́n ìyípadà àbí àyípadà ni kéèyàn nǹkan kan ṣì ní o ṣùgbọ́n èèyàn yí padà. Bí kíní báyìí èèyàn lè yí padà. Ṣé ó yé yín? Ó yé mi. Mo máa fún yín ṣá. Ẹ ṣé. Ó dáa. Àbí ká máa ṣe dáadáa àbí? Ṣé pé inú àwọn èèyàn ò dùn pé à ń fún yín ní gbogbo àwọn kíní. Inú wọn dùn, ayọ̀ wọn kún. Ìbéèrè kelo. Níbo ẹ̀ka kẹtó sọ náà níbo lẹ rí iléeṣẹ́ yín ní ọdún 5 síbi tá a wà yìí lẹ wò pé ẹ máa ṣe. Tí mo máa ṣe. Ó wù mí kí n jẹ́ mo jẹ́ èèyàn tí ó máa ń bá ènìyàn kọ́ ilé. Mọ́ kẹ́ máa taṣọ. Bẹ́ẹ̀ni. Gbogbo lòwò lẹ́ ń ṣe ni. Ó lè dá ní òun bàbá mi. Ẹ ń kọ́lé ẹ ń taṣọ. Bẹ́ẹ̀ni. Ẹ ń ta bàtà. Ẹ ń ta bàtà. Mo tún ta àlòkù òyìnbó. Lódindi. Bẹ́ẹ̀ni. Owó á wà lọ́wọ́ wọn bí ṣẹ̀kẹ̀rẹ̀. Ó yá níbi ọdún 5 kí lẹ wá wò kẹ́ ẹ máa ṣe. Ok. Bá mi yóò kéyìn. Owó mi lọ. Kò lọ ó sì wà ń bẹ̀. Ó yá ó dà ẹ dáhùn ìbéèrè. Kí ni kí ni òǹkà wo ni? Kí ni. Rárá òǹkà mi ò mọ nǹkan tẹ́ mú báwo mo ṣe fẹ́ mọ bóyá ẹ. Mo dẹ̀ mọ̀wé o. Ẹ jẹ́ kí n wò ẹ jẹ́ kí n wò. Ẹ jẹ́ kí òǹkà yẹn ni mo fẹ́ 135 kí ni 135 ní Yorùbá? Àdó. 135. Bá mi yọ. Bá mi yọ. Ẹni sùúrù. Ó yá dúró. Ó yá. Bá mi yọ. 5-dín-lógóje. Mo ní kẹ́ ní sùúrù. Sùúrù wo ni?
sùúrù la ti fẹ́ ní. ìkarùndínláàádóje. ó yá ìkarùndínlógóje. ogóje. kí wàá ní kí ló sọ. kí ni kíní kan ní èdè Yorùbá. protest. ó jẹ́ ẹnu yín dẹ̀ ti ká bó ṣe fẹ́ jáde ó yá. ẹ má jẹ́ kí ìfúnpá mi ga. ó dáa. kí èèyàn jà fún. kí lẹ̀ ń jà fún. ẹni sùúrù. ṣé mo lè ṣe àpẹẹrẹ. ẹ má ṣàpẹẹrẹ mo ní kẹ́ ẹ sọ nǹkan tí protest jẹ́ ẹ fẹ́ máa ṣàpẹẹrẹ ó yá irú àpẹẹrẹ wo lẹ fẹ́ ṣe ó yá ẹ ṣàpẹẹrẹ. ẹ ṣeun. àpẹẹrẹ ni bóyá àwọn adarí wa wọ́n ṣe nǹkan tí ò dáa. so àwọn ará ìlú. bá mi yọ sóò yẹn. ó yá. àwọn ará ìlú. a lè jọ kó ara wa jọ láti fi hàn wípé. ó yá. láti fi èrò inú wa hàn pé ohun tí wọ́n ṣe kò dára tó. ẹ̀ ń ṣàlàyé ó ti yọ protest ìfẹ̀hónúhàn ìfi-ẹ̀hó-inú hàn kí nǹkan hó kí ni kí nǹkan hó. kó hó bí omi. kó hó tí omi bá tó bá gbómi léná tó hó boil kí nǹkan boil kó hó ìfi-ẹ̀hó the act of showing the boiling state of one's mind inú of one's heart téèyàn fi hàn ìfẹ̀hónúhàn protest ìfẹ̀hónúhàn ẹ pẹ̀lẹ́. ẹ ṣeun. bá ẹ lò lọ́rọ̀ kéèyàn wá protest ni fi ẹ̀hónú hàn a fẹ́ fi ẹ̀hónú hàn lọ́la a fẹ́ fẹ́ ẹ̀hónú hàn lọ́la that means we want to show the boiling state of our mind of our heart tomorrow a fẹ́ fẹ́ ẹ̀hónú hàn kí ló dé tẹ́ fẹ́ fẹ́ ẹ̀hónú hàn why do you want to protest ẹ pẹ̀lẹ́. ẹ ṣeun. kí ló dé owó ṣì wà ń bẹ̀ ìbéèrè kélòó lẹ ti dáhùn báyìí ìbéèrè kélòó nìyẹn. ẹni sùúrù. ẹ jẹ́ kí wo 132 máa yọ dànù dúró kí ni 132. ó yá 132. bá mi yọ. láì sí yọ. mo pe lẹ́ẹ̀kan o. ha. ló fẹ́fẹ́ má jẹ́ kí awọ àyà ìjà. 132 kejìléláàádóje. ìbéèrè kejìléláàádóje 132 kí ni 132 yẹn wá sọ kejìléláàádóje sọ. ẹ máa mọ ilé wọ́n ní kí ni National Assembly ní Yorùbá. ṣé orí ìlà tí a máa ń lò nígbà tí a wà ní ilé ẹ̀kọ́. National Assembly ti àwọn tó wà l'Abuja. ń sọ ní Yorùbá. rárá ní Espayan. dúró náà. kí ni National Assembly. ìmọ̀ o. màmí yọ. ilé ìgbìmọ̀ aṣòfin àgbà.
dẹ̀ máa ń gbọ́ o. ẹ máa ń gbọ́ ilé ìgbìmọ̀, ilé tí a ti ń gba ìmọ̀, ìgbà ìmọ̀, gathering of knowledge, láti ṣe òfin, to make law, fún kì í ṣe ti ìpínlẹ̀ nísìnyí, fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà. Ó dáa, ẹ ti dé ẹgbẹ̀rún mẹ́wàá, ìbéèrè mélòó náà ti dáhùn? Márùn-ún. Ó dáa, ẹ lè máa mú ẹgbẹ̀rún mẹ́wàá yìí lọ báyìí, a parí ètò. Àbí kẹ́ sọ pé ẹ fẹ́ tẹ̀síwájú, bóyá ẹ sì lè dáhùn ìbéèrè sí, ẹ máa tún máa lọ sókè pẹ̀lú ẹgbẹ̀rún márùn-ún tẹ́ bá gba ìbéèrè. Èwo lẹ fẹ́? Ṣé fẹ́ máa lọ àbí ẹ fẹ́ máa lọ lé? Ṣé fẹ́ tẹ̀síwájú àbí ẹ fẹ́ máa lọ lé pẹ̀lú ẹgbẹ̀rún mẹ́wàá yín? Ẹ jẹ́ máa lọ lé. Ẹ̀kọ́ tí ẹ rò lẹ́ẹ̀mejì, kí ló dé? Dára yín lójú pé ẹ máa gbà á ni, kí ló dé? Ẹ̀rù ló ń bà mí. Ó dẹ̀ fi rántí òwe ṣeré, ó ń dáṣà kan nítorí tẹ́síkó àyà mi já, wí ẹ̀rù ń bà mí. Àwọn mo rí ẹ. Ẹ pẹ̀lẹ́, ẹ ti ní ẹgbẹ̀rún mẹ́wàá, a ní nǹkan fún yín o. Fún ẹgbẹ̀rún mẹ́wàá yẹ eléyìí tí ẹ máa kọ nǹkan sí tẹ́ bá ti ń wo ètò, ẹ máa, àbí àwọn aṣọ tẹ́ fẹ́ tà, ẹ máa kọ àwọn aṣọ yín sí, àwọn èèyàn tó fẹ́ ra aṣọ lọ́wọ́ yín ẹ máa kọ sí, àti àwọn nǹkan Yorùbá, Yorùbá ló fún yín, má sọ òyìnbó, àti ẹrú eléyìí tẹ́ jẹ́ kí n mú mi kí ó ga fún yín o. A ní náà fún yín, fún yín ẹ̀yin nìkan. Ó dáa, ẹ ṣé gan ni tí ẹ wá sí orí ètò yìí. Tó bá tún dìgbà míì tẹ́ bá tún fẹ́ wá, ẹ tún lè jẹ́ ká mọ̀ pé ẹ fẹ́ wá o, ẹ lè wá. Ẹ ṣé gan ni fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń pè wá láti oríṣiríṣi ibi lágbàáyé láti sọ wípé àwọn gbádùn nǹkan tá à ń ṣe, àti àwọn èèyàn tí wọ́n ń fi nǹkan ṣọwọ́ sí wa pé ẹ ṣe dáadáa o. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Gbogbo ilé àtọ̀nà yín kò ní dàrú, ṣọ́ṣọ́ṣọ́ nílé atare kún, ilé yín á máa kún fún nǹkan rere ni o. Àjẹgbénigún jẹbọ, àtẹ̀gbé ní ẹsẹ̀ ń tẹ ọ̀nà. Kó tó dìgbà míì, pum. Kí ló dé? Bàbẹ́là la wà nílé àgọ́dọ̀, bàbẹ́là la wà tàti ń kéde, tàti ń káṣà. Bàbẹ́là la wà tàti ń gbédè, tàti ń gbàṣà lárugẹ. Bàbẹ́là la wà tàti ń kéde, tàdé ń fa akọyọ. Bàbẹ́là la